Mú kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adé Ọmọdé ẹ̀sìn ẹ̀kọ́ àtìlẹ́yìn mi o, gbogbo ẹ̀yin tí ẹ ń fún mi nímọ̀ràn lọ́lọ́kan òjọ̀kan mo dúpẹ́ o, èyí tí ẹ dẹ̀ ń fún mi ní àdúrà mo dúpẹ́. Lágbára Ọlọ́run ọba Adé Ọmọdé mi ní kú mọ́ yín lójú, ẹ ṣeun o. Mo fẹ́ fi fídíò kan hàn yín nípa àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ nínú Ìlọrin lánàá nígbà tí wọ́n gbé Tani Ọlọ́hun wá sílé ẹjọ́. Ẹ jẹ́ kí n mú yín débẹ̀. Eléyìí ni Sayyid Shayatin.
tó gbé lójú pé kódà àwọn tọ̀hún gẹ̀ ọdún ní ẹgbẹ́ gbogbo wọn ní ìdààmú ayé àwọn ará ni wọ́n pè ní ìdààmú ayé wọ́n kì í dààmú ayé sí ìrìn wà nù so èyí jẹ́ dààmú ayé ìrìn ayé ni àwọn jẹ́ ẹ̀dọ́ ẹgbẹ́ wọn sì láàbù símù ìdààmú símù rẹ̀ lẹ́sà bí ìsáni kẹ́mìnì wọ́n làmú mi ni kì í ṣe èèyàn gidi ẹ̀kọ́ tó fẹ́ kọ́ abẹ́ ni pé aṣọ ẹ̀nu wa níbi tí ó bá pa ọmọdúnrún jẹ ilẹ̀ yìí Ìlọrin research ilé ìgbàlẹ̀. ẹ rí i pé mo rẹ́rìn mo ní ìbéèrè mẹ́ta kan tí mo fẹ́ bi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí tàbí tẹ́ ń gbọ́ mi ṣùgbọ́n ẹ má gbàgbé láti lọ subscribe sí Adé Ọmọ Adé lórí YouTube torí àwọn fídíò kan wà tí mi kì í post sí Facebook tó jẹ́ pé YouTube mo máa ń post ẹ̀ sí ẹ lọ subscribe sí Adé Ọmọ Adé lórí YouTube. Àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lélẹ́yìí o ìbéèrè àkọ́kọ́ ni pé gbogbo àwọn tó ń pariwo tí wọ́n ń ṣẹ́ ìpè fún Tani Ọlọhun nínú fídíò yìí ǹjẹ́ gbogbo wọn lóòótọ́ ló mọ́ níwájú Ọlọ́run ọba ṣé gbogbo wọn ló ń sin nǹkan tọ́lọ́run fẹ́ ní tòótọ́ ìbéèrè ni o ǹjẹ́ rò pé ìbéèrè ò fàjà ṣé gbogbo wọn ló pé níwájú Ọlọ́run ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Ìbéèrè ẹlẹ́kejì ni wípé àwọn tí wọ́n jọ ń sin ẹ̀sìn kan náà pẹ̀lú àwọn òbí Tani Ọlọhun yìí pẹ̀lú àwọn ẹbí ẹ̀ yìí ṣùgbọ́n tí wọ́n gbàgbé ìpìlẹ̀ pé àwọn òbí ẹ̀ má sì jẹ́ èèyàn àwọn tí wọ́n wá fi ọmọ tí wọ́n sílẹ̀ tí wọ́n ń ṣẹ́ èèpè fún Tani Ọlọhun bí àwọn òbí ẹ̀ tàbí àwọn ẹbí ẹ̀ bá wo fídíò yìí àwọn tẹ́jọ́ ń jẹ tẹ́jọ́ mu ṣùgbọ́n tí wọ́n robi sọmọ yín sínú àwọn òbí ẹ̀ lè dùn sínú wọn lè dùn. Ẹ̀kẹta wọ́n ní wípé ta lèèyàn Ọlọ́run nínú àwọn tó jáde tí wọ́n pè àwọn ní aṣáájú ẹ̀sìn tí wọ́n wá ń sọ pé nǹkan tí àwọn fi ń bàjá ni pé ó bú àwọn bàbá àwọn nínú ẹ̀sìn ní ẹjọ́ sì wà lọ́pọ̀lọpọ̀ táwọn máa bá rò. Ẹ jẹ́ wọ́n fún àwọn ìbéèrè yìí sí wẹ́wẹ́ fún wa. Àkọ́kọ́ gbogbo àwọn tí ó jáde yìí tí wọ́n ń yànmùyànmù kọ́ ló mọ́ ìmí ìwà náà tó pé oníṣẹ́ ibi pọ́nbélé ni ṣùgbọ́n àbájọ Bíbélì sọ wípé ìwọ àgàbàgebè ó ní yọ ìtìgì tó wà lójú ẹ̀ kó tó yọ irun igi tó wà lójú arákùnrin yẹn ẹlòmíì iṣẹ́ ibi wà lọ́wọ́ ẹ̀ o nígbà tí wọ́n yóò nínú wọn o ṣùgbọ́n gbogbo náà ó lè Ọlọ́run sá kú sùúrù bàbá yẹn kú sùúrù ó kú sùúrù. Ìkejì nínú ìbéèrè yẹn ni wípé tí àwọn òbí Tani Ọlọhun bá ń rí fídíò yìí sí wọn ni máa wò pé àṣẹ àárín àwọn ìka làwọn ń gbé látijọ́ ẹ̀ torí ẹ̀sìn bílẹ̀ gan ò lè ṣe irú nǹkan táwọn èèyàn wá ń ṣe yìí ẹ̀sìn bílẹ̀ ò lè ṣe ẹ̀dẹ̀ tí a gbàgbé nìyẹn pé ẹ̀dẹ̀ sọ pé ẹjọ́ ń sin Ọlọ́run kan náà ní ẹ̀ tí ilé ayé yìí ó máa ga ọ́ ọ̀gá ọ̀rọ̀ kẹta tẹ́wá ní ó ń bú bàbá wọn níbo làwọn bàbá yín wà tí wọ́n jà lórí àwọn tó ń jiyàn gbé lórílẹ̀-èdè wa níbo làwọn bàbá yín wà tí wọ́n jà lórí àwọn Boko Haram tó ń pààyàn níbo làwọn bàbá yín wà tí wọ́n jà lórí àwọn olóṣèlú wa tó ń fi ayé ni wá lára níbo lẹ́yìn gan wà tẹ́ jà lórí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa báyìí tó lóko lè lóko tó lódò lè lódò jà lérí yẹn o ẹ̀wà ń jà kó borúkọ bàbá yín jẹ́ ó ṣubú àwọn bàbá wa nínú ẹ̀sìn sẹ́yìn lẹ́fẹ́ máa gbèjà wọn ní tí ìpè wọn bá dá wọn lójú tó bá jẹ́ pé lóòótọ́ lọ́lọ́run pè wọ́n sọ́nà yẹn nílò láti gbèjà wọn èmi ń sọ fún yín ni Ọlọ́run tó ń lò wọn lágbèjà wọn babaláwo tó mi tẹ̀tìrì babaláwo kankan lílé ayé rí kò ní ẹ̀ tó pẹ́ nìkan bí nǹkan mọ̀ ló máa lu ẹni yẹn ó máa fi àjùlọ ẹni yẹn ni nínú nǹkan tó gbàgbọ́ ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀ wo ni pé ó bú bàbá yín fẹ́ máa gbèjà bàbá yín Ọlọ́run tó bàbá yín sọ lè gbèjà rẹ̀ ẹ dẹ̀ fi sílẹ̀ náà àyíká mo yá àwọn èèyàn tó máa ń bú àwọn ẹ̀sọ́ Ọlọ́run ṣùgbọ́n táwọn ẹ̀sọ́ Ọlọ́run yẹn bá sọ pé kọ́lọ́run fàjùlọ hàn náà tẹ́ fàjùlọ hàn ẹ já gbà láfíà láàyè. Ní kúkúrú èdè ìwọ tó dẹ̀ pé rẹ ní mùsùlùmí tó lọ sí comment section mi tó lọ ń ṣẹ́ ìpè ń bẹ̀ àtẹ̀yìntẹ̀ inbox mi tẹ̀yìn ṣẹ́ ìpè ojú mi dáadáa o Adé Ọmọ Adé lórúkọ mi oye yín mo mọ̀ páwọn tá àjọ bẹ̀rẹ̀ eré ìje yìí pọ̀ ṣùgbọ́n àwọn kan ti fà sẹ́yìn gbà tẹ́rù ń bà wọ́n ṣùgbọ́n gbogbo wa náà ò lè sùn ká kọrí síbi kan àwa kan wà bọ́lọ̀ sì dá wa
pé bẹ́ẹ̀ gbé ọ̀bẹ sí wa lọ́rùn tẹnu wọn ò ní kò lẹ́nu. Àwọn mùsùlùmí kan tó jẹ́ èèyàn dáadáa bí àwọn bàbá wa kí ó gba gold tí wọ́n ń pè fún àlàáfíà ẹ̀yìn kan tún ẹ tún sọ̀rọ̀ àlùfàǹsá sí wọn bẹ̀rẹ̀ sí bú wọn lórí ọ̀rọ̀ yìí náà ni ó ẹ tún bú wọn. Àwọn mùsùlùmí tó jáde tí wọ́n ní àlàáfíà ní kókó ẹ tún bú wọn pé jàgídíjàgan yẹn ló tẹ́yìn lọ́rùn. Nǹkan tó fà á nìyẹn tí mo fi yí orin mi padà pé kì í ṣe gbogbo mùsùlùmí ni ò dá torí èmi rí àwọn mùsùlùmí tó yẹ pé wọ́n ti jáde lórí ọ̀rọ̀ yìí tí wọ́n ń pè fún àlàáfíà. Ṣùgbọ́n ẹ̀yin tí ẹ̀ ń dá omi àlàáfíà lú ìlú ló ń torí ẹ̀sìn ẹ̀ẹ́dẹ̀ ṣọ́ra ẹ ṣọ́ra o. Mo ní àǹfààní láti bá kan nínú àwọn mùsùlùmí Ìlọrin yẹn sọ̀rọ̀ pé kí ló ń ṣẹlẹ̀. Ó ní òun náà mú òkò dúró ọ̀rọ̀ ṣùgbọ́n òun ò lè jáde ni torí tọ́rọ̀ bá parí tán kọ́ má di pa máa finá sílé àwọn nítọ̀rọ̀ bá parí tán àwọn táwọn sọ tọ́rọ̀ yẹn náà máa padà fi kara mọ́ nítorí kìí ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ òdò sí àwọn táwọn ẹjọ́ ọmọ Yorùbá ní Ìlọrin yẹn nínú ṣùgbọ́n àwọn ẹ̀yà kan wọ́n ti sásá bí ẹ̀sìn yẹn máa fi fìtínà ti àwọn Yorùbá tó kù. Ìdí ẹ̀nìyàn tó jẹ́ pé máa fi eléyìí rọ gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pé ẹ má jẹ́ ká máa wò ní wò pé gbogbo àwọn mùsùlùmí ni ò dáa. Àwọn kan wà tó jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yóò tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n wọ́n ní mo mọ̀ wàrà lé mi mọ ìwà ara lé mi kìí ṣe èbú nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn pẹ̀lẹ́ láti fi ń pa àmúkùrù pẹ̀lẹ́ àfikọ́lọ́run sọ wà lórílẹ̀-èdè àfi ẹ̀tẹ̀ sílẹ̀ àpàlàpàlàpà kan tó yẹ kárán rí mọ́ ní orílẹ̀-èdè ààrẹ rí mọ́ torí nǹkan tá gbájúmọ́ ìyà ń jà àwọn èèyàn kò sí security health sector wa ò dá education sector wa ò dá gbogbo ẹ̀rí dáadáa ààrùn nípa ìyẹn. Àwọn ọmọ tó yẹ kó wúlò fún orílẹ̀-èdè wọ́n sá kúrò lórílẹ̀-èdè wọ́n lọ orílẹ̀-èdè mi ààrùn nípa yẹn àtújáde ká ṣe ìwọ́de lórí yẹn oúnjẹ wọn epo wọn ààrùn nípa yẹn ó bú bàbá wa nínú ẹ̀sìn làwọn rí mọ́ ẹ̀ bú àwọn aṣáájú wa nínú ẹ̀sìn ni ṣé nǹkan tó kàn wá kàn nìyẹn nǹkan tó fẹ́ tó máa jẹ nìyẹn lọ́la nìyẹn nǹkan tó máa fi bọ́ ìyàwó àtọmọ ẹ̀ nìyẹn nǹkan tó máa fi bọ́ ìyá àti bàbá ẹ̀ nìyẹn nǹkan tó máa fi support àwọn àbúrò ẹ̀ nìyẹn ṣé ẹ̀ ló máa mú àkókò ní poverty. Ẹja ronú mi sọ pé kò dá kéèyàn sìn Ọlọ́run ṣùgbọ́n ẹ̀sìn tí ò bá ti mú àlàáfíà dání kìí ṣe ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn tí ò bá ti nífẹ̀ẹ́ ọmọnìkejì kìí ṣe ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn tó bá ti ń ro ikú sí ọmọnìkejì kìí ṣe ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn tó bá ti ń ro ìpalára sí ọmọnìkejì kìí ṣe ẹ̀sìn Ọlọ́run. Tàbí kí n sọ wípé irú àwọn èèyàn tó bá ń nírú èrò bẹ́ẹ̀ nínú ẹ̀sìn náà wọn kìí ṣe èèyàn Ọlọ́run wọn àdẹ̀ ṣiṣẹ́ fún Ọlọ́run. Èèyàn lè gbèjà rẹ̀ òjò bá ní kéèyàn má gbèjì èèwọ̀ kéèyàn jẹ́ kéèwọ̀ gbèjà rẹ̀. Ẹ fáwọn bàbá yìí sílẹ̀ pẹ̀lú Ọlọ́run tó pè wọ́n ẹ fi wọ́n sílẹ̀ pẹ̀lú Ọlọ́run tó rán wọn níṣẹ́ ẹ má gbèjà wọn ẹ jẹ́ kí Ọlọ́run wọn kó gbèjà wọn ẹ fi wọ́n sílẹ̀ ẹ̀yin bàbá yìí náà ẹ bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ pé má gbèjà mi jẹ́ kí Ọlọ́run tó rán mi níṣẹ́ kó gbèjà mi ẹ̀yin bàbá yìí sọ̀rọ̀ kì í ṣe pé kẹ́yìn kínú iná máa dùn kẹ́ sápamọ́ sábẹ́ kẹ́ máa finá ẹ̀yìn kẹ́tẹ́ ìṣẹ́ ń dá ẹ̀yìn láǹkà dédé yín tọ́lọ́nà mú abìrì lọ́wọ́ yín pé kí iṣẹ́ tí mo rán ẹ kí ló fi ṣe ṣé kìí sáàbò sí ló fi ṣe. Ẹ jẹ́ kí ogun omi Adé Ọmọdé ní orúkọ mi ẹ jọ̀wọ́ ẹ lọ bá mi subscribe sí Adé Ọmọdé lórí YouTube ẹ dẹ̀ bá mi pín fídíò ìkiri eré ó dàbọ̀.